Ikú parọ́ kò dágbére fáró, ikú tó posùn náà kò dágbére fósùn. Irú àjálù ńlá burúkú míì ó tún rèé. Ìkannú àwọn gbajúgbajà olórin ẹ̀mí tí gbogbo ayé mọ̀ tó jẹ́ wípé wọ́n fi orin ẹ̀mí fi dábẹ́rà tí wọ́n fi ń ṣe iṣẹ́ ìjíhìnrere kan mà ló tún ṣe bẹ́ẹ̀ tó tún jáde láyé yìí o. Èjìrí ará ìṣokùn wúníwúní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ bẹ́kìṣe bẹ́kẹ́ṣẹ́. Ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà ó sọ ọ́ do nígbà aṣọ bùnmi kí n bọ́ relé pè mí kí n padà sẹ́yìn ọ̀gọ́jì alọ́lámọ̀hún àpọ̀jọjọ wọ̀lú. Òṣónúkì bíbejì onínúure ní bí ẹdùn táìlólú èjì rẹ̀ Adegbodu ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti dágbére fáyé o. Ó ti filẹ̀ ṣaṣọ́búra bó jẹ́ wípé ṣàdédé la gbọ́ ikú òjijì yìí láàárọ̀ yìí wípé arákùnrin Táyé Adegbodu ó mà ti ṣe bẹ́ẹ̀ ó ti dágbére fáyé o. Ìkannú àwọn ìbejì Táyé Kẹ́hìndé Adegbodu tí wọ́n ń kọrin ẹ̀mí, arákùnrin ọ̀hún mọ̀ ti kí ayé wípé ó dìgbà ó ṣe ó ti wọ káàlẹ̀ sùn, ṣùgbọ́n títí di àsìkò tí a fi wá ń bá yín sọ̀rọ̀ yìí a ò tí ì mọ pàtó irú ikú tó pa o. Ṣùgbọ́n àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò orí ẹ̀rọ ayélujára láti máa fi dágbére fún arákùnrin ọ̀hún wípé ó dìgbà ó ṣe wọ́n ti ń kí i wípé tó bá délé kó kílé bẹ́ẹ̀ tó bá dọ̀nà kó béèrè ọ̀nà o. Àwọn bíi olórin ẹ̀mí tí wọ́n jẹ́ akẹgbẹ́ fún arákùnrin yìí ni wọ́n ti ń dágbére fún un lórí ẹ̀rọ ayélujára o. Bákan náà Esther Ìgbẹ́kẹ̀lé òun náà ti fi sí ojú òpó Instagram ní èyí tó fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni Taiwo Adegbodu ó ti dágbére fáyé. Tó ẹ̀bẹ̀ làwa ń bi Ọlọ́run kó lọ́ra ẹ̀mí àwa tó kù o, kó sì fi orí ẹ̀ṣẹ̀ arákùnrin ọ̀hún kó forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àwa tá a wà láyé náà ká má fọjọ́ lọ́jọ́ lọ o. Kọ́lọ́run kó lọ́ra ẹ̀mí wa. Tọ́ kò ní jù báyìí lọ ta ní ká sáré mú wá fún yín lóní yàjò bó ṣe ń lọ gbòòrò ayé wípé jẹ́ pé onáàlá ní ká ṣàlàyé wípé Taiwo Adegbodu ó ti dágbére fáyé o. Ohun tá a bá tún rí gbọ́ lẹ́yìn ikú arákùnrin ọ̀hún a ó máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a sì máa jẹ́ kẹ́ ẹ mọ̀ tí àwọn bá ti mọ irúfẹ́ ohun tó ṣokùnfà ikú arákùnrin ọ̀hún. ní iléeṣẹ́ Owutu FM yẹ́sàlẹ́ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹ́sàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máa yí kúrò níbẹ̀ máa gbọ́ yẹ́sàlẹ́ náà ni. ilé iṣẹ́ kan àtọ́ máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan àtọ́ máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu
àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ igbó lóhun ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ lówùtú FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Owutu rédíò Owutu àti pé Owutu ti FM ṣáà mẹ́rin sùn yẹ ká jà ẹ lọ Owutu FM God bless you. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.